ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dédé àsìkò yìí ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo ọmọ Indian wọ́n wá sílùú wa wọ́n kọ́ bọ́n ṣe ń ro àmàlà ẹ wo bó ṣe ro àmàlà ẹ tó ṣe pẹ́kí pẹ̀lú gbẹ̀gìrì ẹ fa balẹ̀ kẹ́ ẹ wò ó. ಏನದು ಅಯ್ಯೋ ಮುದ್ದೆ ಮಾಡ್ಕೊಂಡು ಮುದ್ದೆ ಮಾಡೋದು ಯಾಕೆ ಕ್ಲಿಕ್ಕು ಬೇಡ ಇವಾಗ ಮಾಡ್ಕೊಂಡು ಮೈಕೈ ನೋವು ಬರೋಣ ಸಾಕು ಇದು ಮುಂಬೈ ಅದು ಹಸಿಟಾದ ಇಟ್ಕೋಬೇಕಾ ಅದಕ್ಕೆ ಬರ್ತಾರೆ ನೀವು ಯಾರೋ ಒಬ್ಬ ಬದುಕು ಅಲ್ವಾ Bang, mundur bang. kẹ́ wò ní tá a sì ní kẹ́ máa tún àṣà wa ṣe nìyẹn ẹgbẹ́ àṣà ilẹ̀ Yorùbá lárugẹ Yorùbá ló ní àṣà àwa la ní ìwà àwa la ní ìṣe àwa la gba àyè jù àyè tá a gbà ló ń kó bá wa àwọn ọmọ yín àwọn ọmọ òyìnbó wọ́n wá fi owó ńláńlá wọ́n wá fi ń kọ́ ẹ̀kọ́ wọ́n fi ń kọ́ àṣà àti ìṣe wọ́n fi mọ ìrìn wọ́n fi mọ gbogbo bá a ṣe ń rìn kí ló dé táwa náà ò ṣe bẹ́ẹ̀ God bless ọmọ Yorùbá ẹ watch fíìmù yẹn ẹ comment ẹ subscribe sórí Ààrẹ Almaroof YouTube.